orí hallelujah la gbé wọlé yóò mọ yà yín lẹ́nu wárákùnrin tó kan rí mọ́lẹ̀ tí ń kọ ìwé yìí kí ni ń kọ orúkọ yìí ṣe ń wọlé mo ní máa kọ́lẹ̀ sọ màá lè kí yín káàbọ̀ kó mọ̀ ṣe pé bóyá ó ti kọjá kó tó di pé mo tún kà á ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá hallelujah la gbé wọlé.
lónìí jọjọ́ Sunday ni àbá tún ti ṣe early praise bẹ́ẹ̀ kọ́ o orin hallelujah ni ètò tòní special ó yàtọ̀ ẹ mọ̀ gbọ́ bó ṣe ń lọ. Hallelujah. máa gbọ́lúwa ga hallelujah la máa kọ́ tá a bá dọ́run adé lórí ètò lónìí olúwa mà ṣeun ojú wa tún pé ojú wa tún kò gbogbo ẹ̀yin èèyàn láti nàìjíríà tẹ́ ń wò wá mo kí yín káàbọ̀ mo kí yín tẹ̀sọ́ mo kí yín ológun ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá special ètò lélẹ́yìí special ètò a máa dedicate ètò eléyìí lónìí fún màmá wa Rebecca Ajayi Aluko ọba odò ní Ọpẹ́túyìn ìyá Ìkòtì lónìí pẹ́pẹ́ yọ pọnmọ yóò fa látàdá ní dánwò ẹ káàbọ̀ sórí ètò. dákẹ́ná Jayéfẹ́ ló bá wa dá sí. Bí n bá ṣe ń dárúkọ àwọn èèyàn tí wọ́n ti join wa lórí ètò ẹni tí mo bá ṣe mistake tí mi ò dárúkọ ẹ jọ̀ọ́ ẹ kọ sísàlẹ̀ pé mi ò dárúkọ yín màá lè rí màá lè tún pè ẹ dákun ẹ má bínú rate tí kìíní fi ń sáré lọ ó kọjá be careful àwọn èèyàn join wa lórí ètò láti Japan láti Philippines láti Africa Nàìjíríà Ìbàdàn Iléṣà àwọn ará Amẹ́ríkà gan ò gbẹ́yìn àwọn ti UK gbogbo wọn náà wọlé àwọn ti Dublin ẹ màmá káàbọ̀ sórí ètò hallelujah mo ríre gbà hallelujah. Ayéfẹ́lẹ́ bá ń gbóhùn wálẹ̀ náà mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí o
màmá wípé mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo wá dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta mo dé ẹjẹ́ kólókó máa roko mo dé ẹjẹ́ kọ́lọ́nà máa yẹ̀nà ẹni tó ń wa mọ́tò máa wa mọ́tò rẹ lọ o ẹni tó ń jẹun máa jẹun lọ ẹni tó kọ̀pẹ́ máa kọ̀pẹ́ lọ ẹ̀yin tíṣà tẹ wà níléèwé tẹ̀ ń kọ́ mọ́ ẹ máa kọ́ wọn ṣẹ́ lọ ẹ kàn máa fi ètò wá kẹ́gbọ́n ṣe àgbọ́dúnú ẹ káàbọ̀ sórí ètò adémi ni olúfúnmiláyọ̀ aya ọlọ́lá láti UK ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ìyàwó adéwálé ọlọ́lá welcome ẹ kú àbọ̀ abdulsalam suliat akínyìn ẹ kú àbọ̀ sórí ètò olùṣègùn adékọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ o ṣàlàáfíà ni fọlákẹ́ àlùkò àjàkáyé ọmọ ìyá tá à ń ṣe ìrántí wọn lónìí ẹ káàbọ̀ sórí ètò ayọ̀dèjì emmanuel ẹ kú àbọ̀ sórí ètò ṣàfíà lẹ́wà níyì ògúnmọ́kùn àwo tèmi láti nàìjíríà ẹ kú àbọ̀ ṣọwọ́ yá lẹ́tọ̀ fúnmiláyọ̀ akímọ́láyan ẹ kú àbọ̀ ẹ káàbọ̀ sórí ètò fádípà ìbùkún gbogbo yín la kí akíyín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ akíyín tológun ẹ kú àbọ̀ sórí ètò kingsley obie amadi àwọn òmí ní destiny how is your Òdùdú Calabar social wa okay how you doing thank you for joining us kingsley thank you god bless you taofik ọlámbíwọn nínú bello àwọn bàbá ló ń ta àwọn bọ́tímọ̀ náà wà you understand ẹ ṣe tẹjọ́ ìwà lórí ètò god bless you real good eunice jumi ẹ káàbọ̀ sórí ètò exhibit carry mr rasheed destiny group of ẹ máa ṣeun thank you for joining us túndé àyànyẹmí ẹ kú àbọ̀ sórí ètò olúwaṣèyí mi francisca ẹ kú ojoojúmọ́ ẹ tún ti jẹ́ ìwà lónìí ẹ ṣe god bless you bàbá wa àlùkò abraham akin àwọn bàbá wa nìyẹn o àwọn náà ṣèrántí ìyá wọn ti kú ó kú ní ọdún 53 sẹ́yìn grandma tiwa ni ẹ kú délé dádì ẹ máa pẹ́ fún wa lórúkọ jésù elizabeth okoye ẹ kú àbọ̀ o akínyìn káàbọ̀ akínbọ̀wọ̀n ọlánìkẹ́ ẹ ṣeun akínyìn káàbọ̀ bídèmí nancy akíṣẹ̀tẹ̀ ẹ màmá ṣeun tí ẹjọ́ ìwà ẹ kú àbọ̀ bùsáyọ̀ adéṣiyàn ẹ kú àbọ̀ o bùsáyọ̀ adéṣiyàn akínyìn ẹ kú àbọ̀ sórí ètò wùmí àbẹ ẹ kú àbọ̀ ẹ kú àbọ̀ wùmí àbẹ bí mo yẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àwọn kan tún wọlé tòkunbọ̀ ọlọ́pàá dé ẹ kú àbọ̀ felix fáyípùyìdé ẹ káàbọ̀ àríyìn yes ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ adé ètò tòní abẹ́mi ṣe ìrántí girama tèmi ni o ìrántí girama mi ìrántí màmá wa màmá rèbékà àjàyí àlùkò ọba odò ní ọ̀pẹ́túyìn ìyá ìkótì nílùú iléṣà wọ́n ti jáde láyé ní on the 3rd of march ọdún 1965 ó ti pé 53 years báyìí tí mọ̀mọ́ ti jáde kúrò láyé à ń ṣe ìrántí wọn lónìí ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ jáde máa gbádùn ẹ lọ hallelujah lórí wa. ayéfẹ́lẹ́ bá ń gbóhùn sílẹ̀ yá gbọ́ nǹkan tí kò kì bá jọ wà fẹ́ sọ hallelujah náà ni. Wetin dey make me dey happy, wetin dey make me dey dance, wetin dey make me dey sing. Wọ́n bí mi lè lè wí pé kí ló dé tí mo dúró nù.
Kílódé tí mo ń kọrin, kílódé hallelujah lójoojúmọ́. Say I dey get the best, don't say I dey get the money. Say I dey sing that day, and my pocket. Lórí ètò Ṣọ́wọ́nyá náà la wà. Hallelujah la bá wọlé. Mo ní nítorí màmá wa, girama tèmi, ìyá wa, Rebecca Ajayi Aluko, ìyá Ìpótì. Torí màmá la yé ṣètò eléyìí special one. Gbogbo ẹ̀yin ọmọ àtọmọ àtọmọ mọ̀mọ́ tẹ́ bá wà lórí ètò. Àyè wà láti pè wọlé adíṣe ojú òpó lẹ̀. Arábìnrin Ruth Ọláìdé Adéjùmọ̀ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò yes. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ ètò ní Ṣọ́wọ́nyá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Mo ní tẹ́ ẹ bá lọ sí orí Facebook wa Dayọ̀ Agbo Media Diamond ẹ lè wọlé síbẹ̀. Ẹ dẹ̀ lè wọlé lórí Samis Dayọ̀ Agbọ́lá ẹ máa wò wá lọ́nà méjèèjì. Ìdó bá ti clear jù nínú ẹ mú hallelujah. Kílódé tí mo ń dùnnú, kílódé tí mo ń kọrin, kílódé hallelujah lójoojúmọ́. I can see you. Àwo tèmi Ọ̀túnba Fẹ̀mọ́là Kásítà, Ọ̀túnba 001, ọmọ wọn níjẹ̀ṣà òṣèré. Àwọn àjẹ̀ṣà náà ni. Mo ní lónìí o. À ń ṣèrántí girama mi, ìrántí màmá wa, màmá Rebecca Ajayi Aluko, ọba odò, màmá Ìpótì níléṣà. Fẹ̀mọ́là Kásítà àmọ́ wò pé ṣé mo bá jẹ́ ìṣàtàn bẹ́ẹ̀ ni o olùgbọ́ yẹn. Adétòrò Ọpẹ́yẹmí Àpèkẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò ètò ní Ṣọ́wọ́nyá ẹ kú àbọ̀. Jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share yes ẹ máa share fún wa àwọn èèyàn yín àwọn fáǹsì yín àwọn fẹ́ǹsì yín ẹ máa share wọ́n máa jọ ìwà ètò tòní ó máa látẹ́gbọ́ bí hallelujah. Ṣèyí Akínbínú I can see you. Welcome to the program. Ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò ètò ní Ṣọ́wọ́nyá ẹ kú àbọ̀. Hallelujah la gbé wọlé. Hallelujah tí mo ké ò tí ì tó. Ó yá gbé sókè. Òkè bá jọ wà dákun jẹ́ kí lára jọ̀jì náà bá wa dá sẹ́tò yìí jẹ́ kí lára jọ̀jì bá wa dá sí mọ́ṣáṣe jù. Ọpẹ́yẹmí Àpèkẹ́ ẹ kú àbọ̀
Yínká Kejì Adébáyọ̀, I can see you o, welcome to the show. Ṣọwọ́ yálé tó ń lọ lọ́wọ́. Ẹ kú rìn, ẹ káàbọ̀. Wà yà wá lẹ́nu pé aleluya la fi wọlé lónìí. Orin tán kọ lọ́rùn nìyẹn. Lórí ètò lónìí à ń ṣèrántí màmá wa màmá Rèbékà Àjàyí Àlùkò ọmọ ọba odò ìyá Ìkòtì. Wọ́n ní máa sùn lọ lólùfẹ́ kó o sì máa sinmi. Orílẹ̀ ayé olùgbàlà rẹ afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Súnre. Màmá wọ́n fàyè sílẹ̀ lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún 1965. Ó ti pé ọdún 53. Àwọn ọmọ àtàwọn ọmọ àwọn àdáṣedélédè lẹ́yìn wọn máa wo. Torí ẹ̀ la ṣe ń kọrin aleluya. Ayé pẹ́lẹ́lẹ́ bá a dá sọ́nà yìí ọjà ẹ bá a dá sí i kí ló ṣẹlẹ̀ nínú wọn o. Ẹ̀rù kò bà mí o, àyà kò fò mí. Ẹ̀rù kò bà mí o, àyà kò fò mí. Nítorí Jésù ti wà nínú ọkàn. Victor Akínyẹmí ẹ káàbọ̀ sórí ètò Ṣọwọ́ yálé tó ń lọ lọ́wọ́ ẹ kú àbọ̀. Thank you for joining us. Bẹ́ẹ̀ bá ṣe ń jọ ìwà ẹ máa bá wa share ẹ jọ̀ọ́ ẹ tẹ share button káwọn èèyàn ó lè rí ẹ káàbọ̀. Nítorí Jésù ti wà nínú ọkàn. Nítorí Jésù ti wà nínú ọkàn ayé mi. Ó ti fún mi lórí àkọlálẹ̀. Ó ti fún mi lórí àmúlògbà. Jésù ti fún mi lórí àkọlálẹ̀. Bàbá ti fún mi lórí àmúlògbà. Judia Jackson, I can see you. Welcome to the show. Ṣọwọ́ yálé tó, you are welcome. Yes. Ẹ káàbọ̀ sórí ètò. Dádì ẹ má bínú wọ́n ní ọba odò rédò ọba odò ọba odò ẹ ṣe tẹ correct mi jáde ọba odò yes màmá Rèbékà Àjàyí Àlùkò ọmọ ọba odò àwọn là ń ṣèrántí lónìí ọmọ màmá náà wọlé yẹn o Akin Àlùkò dádì wa grandpa ọmọ màmá nìyẹn àwa lọmọ ọmọ ẹ ṣé Sodiq Taiwo mo rí yín lórí ètò ẹ ṣé ẹ káàbọ̀. Ojú òpó wa ti ṣí sílẹ̀ o. Tẹ́ ẹ bá fẹ́ pè wọlé, tẹ́ ẹ bá fẹ́ pè láti Nàìjíríà, ẹ kàn fi +1 síwájú nọ́mbà tí màá pè fún yín. +1 síwájú nọ́mbà yìí 443-410-2427 yes. Ẹ̀yin tẹ́ ẹ bá ti download application wa ẹ máa rí nọ́mbà yẹn complete lórí application wa ẹ kàn máa tẹ̀ ní ó ń bọ̀ bí straight nìyẹn non stop
443-410-2427 ojú òpó ti ṣí sílẹ̀ ẹ lè pè wá wọlé báyìí. ayé fẹ́lẹ́ sọ fún wa pé àlejò la jẹ́ ń bí pé ọ̀run nílé wa. nítorí ọ̀rọ̀ màmá wa iná Jim Reeves ó ti fò wá ó lọ fẹ́ bọ́ àjọ yẹn ó ní àbí fly away ayébẹ́lẹ́ bá a gbó sílẹ̀. Celestial shore, I'll fly away. I'll fly away, oh glory. I'll fly away. When I die, hallelujah, by and by, I'll fly away. Shadows of this life have flown, I'll fly away. Like a bird from prison bars has flown, I'll fly away. Jim Reeves náà ló ń bá wa dá sí I fly away to glory. mo ní ojú òpó ti ṣí sílẹ̀ ẹ lè pè wá wọlé a lè gba ikọ̀ o a lè gba call tẹ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ètò lónìí tá a bá ti gbà lẹ́nu Jim Reeves Wàsíù Àyìndé ultimate òun ló máa bá a kọrin ẹ máa múra sílẹ̀ ẹ wọ bàtà jó yín o. Just a few more weary days and then I'll fly away to a land where joy shall never end. I'll fly away. ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download application wa ẹ jọ̀ọ́ mo rọ̀ yín ẹ lọ download ẹ lọ sórí Google Play Store ẹ lọ sórí Google Play Store ẹ tẹ Dayọ̀ Agboola Wàsíù ó yá wọlé. Dádì Àlùkò ẹ ṣé ọba odò lórúkọ ọkọ màmá Àlùkò ọba odò yes màmá Rèbékà Àjàyí Àlùkò ọba odò ìyá Ìkòtì ẹ̀sùn rẹ o dínlọ́bù ẹ̀kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́ yá yes Dayọ̀ Agboola rédíò TV náà láti ń dábẹ́ ọwẹ́ láti wọ̀ bí òwe yes láti bàbá ló ń dá Digital Studio l'Amẹ́ríkà ń hàn yín Káyọ̀dé Ìyàndá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò orí yín o I can see you
ẹ kú àbọ̀ sórí ètò Wàsíù rèé. ẹjọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa tẹ share button kẹ́ ẹ share fáwọn èèyàn kan lè rí ojú òpó ti ṣí sílẹ̀ ẹ lè pè wá wọlé kẹ́ bá wa sọ̀rọ̀ yes 443-410-2427 yes ibi tẹ́ ẹ máa pè wọlé sí nìyẹn ẹ pè wá kẹ́ ẹ bá wa dá sétò yìí ẹ káàbọ̀ sórí ètò. K1 the ultimate ẹ ṣe ọ̀gá mi ọ̀gá ìdì dínóbù bàbá ọlọ́wọ́ piano ẹ̀gbọ́n yẹn wọ́n tẹ kísà wọ́n yẹn tẹ piano náà tẹ nǹkan míì èmi ò ní sọ o ọ̀gá ìdì mo ti ní mi ò ní ṣàtì mi ní kó bá yín bẹ́ẹ̀ yẹn tẹ piano lẹ́ tẹ nǹkan míì tí n bá gbé Wàsíù wálẹ̀ n ó gbé orin kan sí 1960 lákọrin eléyìí kẹ́ẹ̀sì orúkọ ẹ tó kọrin fún mi ó kọjá bìkẹ́fù 1960 n ó gbé orin yẹn sí ẹ̀sì orúkọ ẹ tó kọrin yìí lẹ́yìn tí n bá ti gba microphone lẹ́nu Wàsíù ṣì ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́. Tósìn Asisat ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àríyìn ẹ káàbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá la wà lónìí ẹ ṣé aládẹ́díkéètì ètò tòní fún màmá wa màmá Rèbékà Àjàyí Àlùkò ọba odò láti ìlú Iléṣà ìyá Ìpótì ẹgbọ́n rere náà ẹsẹ̀ tó kọ́ fún mi. ẹ bá mi kí Táyé Lolú èjìlá ará ìṣokùn òyì lákì ọba ọmọ ní ìṣe ajíbùlùkì omi kí n bá orin yé ibi kí n bá àṣẹ ìjìlá ẹ̀ka níjú ọmọ tí ń gba ìfúnni màmá tán kó fẹsẹ̀ méjì bẹ́ẹ̀ ṣe sílé alágbèsà mọ́tà alágbèsà dé nígbà aṣọ Táyé Lolú èjìlá dára lọ́mọ bọ́bá sì máa bẹ̀ wọ́n. olórin eléyìí 1960 náà kọ́ ta ló kọrin yìí ó ṣẹlẹ̀ kẹjọ ẹ lè mọ̀ èmi nìkan mo mọ̀ ó yá. ohun tẹ́ fi mọ̀ pé Délẹ́tì ti pẹ́ ni pé ẹ máa gbọ́ white noise yẹn lábẹ́ wọn tí fílítà wọn sáàdì yẹn gbà yẹn ẹ máa gbọ́ ṣìí báwọn stranger ayé ìgbà yẹn bọ́ ṣe máa ń ṣorí olódún lábẹ́ yìí.
ẹ pè wá sórí aago 443-410-2427 ẹ bá wa sọ̀rọ̀ ẹsẹ̀ ni tó kọrin fún wa. Ọ̀gá Ìdòwú ẹ̀yin wọ́n dárúkọ yín ẹ̀jẹ̀ náà mi lówó ẹ̀yin náà kọrin fún yẹn Táyé Kẹ́hìndé Ìdòwú Àlàbá ni bàbá ìkọrin fún. Ọ̀gá mi Ìdòwú ẹ ṣì nífẹ̀ẹ́nífẹ̀ẹ́ ẹ ṣì completely ẹ ṣì 100% ẹ tún try again. Ọ̀rọ̀ Àlàbá náà tún sọ yẹn nígbà tí lóun ò gbá wọ́n yá dárúkọ Àlàbá. Olúṣẹ́gun Ògúnṣọlá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ sórí ètò Adékọ́lá Ọ̀jẹ̀dàpọ̀ orí yín ẹ kú àbọ̀ sórí ètò Yẹ́misí Olúfádé ẹ kú àbọ̀ gbogbo yín mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín ẹ bá wọlé ní òdárúkọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ mo orúkọ yín o kí n lè pè yín mi ò fojú pa ẹnikẹ́ni rẹ́ mo ní ẹsẹ̀ orúkọ ẹ tó ń kọrin fún mi 1960 náà gbàwé jáde ṣùgbọ́n ẹsẹ̀ orúkọ ẹ tó kọrin Haruna Ìṣọ̀lá kọ́ o ẹ má dárúkọ Haruna Ìṣọ̀lá ẹ ti ṣí ẹ jẹ́ sọ orúkọ ẹ̀ fún yín Kásùmù Àdìó lórúkọ ẹ̀ tó kọrin yìí yẹ ó yá wọ́n pe Káyọ̀dé Fáṣọlá wọlé ẹ̀jọba àdásẹ́tò. tí ẹ bá fẹ́ pè wá ẹ pè wá sórí 443-410-2427 ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà ọ̀tọ̀ ànígbé ó dẹ̀yìn ètò nọ́mbà tá a fẹ́ kẹ́ ẹ pè sí ni 443-410-2427 Adékọ́lá Ọ̀jẹ̀dàpọ̀ ẹ ṣeun o nice one Dayọ̀ àmọ̀dúpẹ́ ọlá yín náà ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nìgálímù ìkábàkọ́ ọ̀gá Ìdòwú Kásùmù Àdìó ni Kásùmù Àdìó ẹ̀rí mi lẹ́yìn ètò. Àtinúkẹ́ tó ní Domingo ẹ bọ̀mọ̀ káàbọ̀ sórí ètò I can see you you cannot hide away I can see you ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́nyá lètò eléyìí o Ṣọwọ́nyá àwa dedicate this special one fún màmá wa màmá Rebecca Àjàyí Àlùkò ọmọ ọba odò ojoojúmọ́ là ń ṣe program eléyìí o láago kan l'American time Monday to Friday ẹ máa join wa bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń wọlé ẹ máa bá wa share lórí péjì yín Àtinúkẹ́ tó ní Domingo share it on your page Ọládìkẹ́ Ọláyẹmí share it on your page this is Káyọ̀dé Fáṣọlá ajá tó ń lépa ẹkùn.
the show. Ẹ káàbọ̀, yes. Mo ní tẹ́ ẹ̀ bá ti download application wa. Ẹ lọ download ẹ̀. Who say I'm now watching with my wife? Adékọ́lá Òjẹ́dàpọ̀ ẹ̀ mọ̀ ṣéhùn. Ẹ ṣé. Ẹ lọ download application wa o. Àǹfààní pọ̀ lórí ẹ̀. Ẹ máa gbọ́ ròyìn. Ẹ máa gbọ́ ní 24 hours. Ẹ máa lọ lórí àwọn ètò wa. Àwọn ètò tá a ṣe sẹ́yìn gan ẹ máa bá ń bẹ̀. Advertisement wà. Ìwọ tó o bá ní business tó o fẹ́ kárí gbogbo kínní ègbé wa a máa gbé sórí ẹ̀. Advert ni a lọ. Ẹ káàbọ̀ sórí ètò. Fáṣọlá eléyìí àwọn ọmọ àtọmọ tí màmá Rebecca fi sílẹ̀ lélẹ́yìí Beatrice Ọláyẹmí Ẹ̀sán a máa ní Beatrice Ọláyẹmí Ẹ̀sán Ọmọlọ́lá Odùbíyì Abraham Akíntọ́lá Àlùkò Pastor Rola Òní Odùbíyì Reverend Adé Ẹ̀sán Lady Evangelist Adéjọkẹ́ Òkèdòkun Lady Evangelist Tèmilọ́lá Adúrójà Táíwò Òní Ọlásùpọ̀ Àlùkò Samisayo Agboola èmi nu o Samisayo Agboola mo wà ní àwọn ọmọ ẹ mọ̀ tó yà yín lẹ́nu Ọládépò Àlùkò Búkì Àlùkò Níkẹ́ Àlùkò Adéyẹmí Fọlákẹ́ Àlùkò Àjàkáyé Aṣíwájú Ìṣọ̀lá Wọlíntìn Àlùkò Olúfúnmiláyọ̀ Fẹ́mi Àrígbè Ọ̀yáwá Stephen Adéoyè Ọláoyè Adérẹ̀mí Anthony Fúnmi Benson Festus Ajíbọ́lá Táyé Lolú Èjìrẹ́ Tèmilọ́lá Adúrójà gbogbo àwọn ọmọ tọ́ndélédè lẹ́yìn màmá nìyẹn o àdúpẹ́ pé Ọlọ́run dá gbogbo wa sí àdúpẹ́. Adékọ́lá Òjẹ́dàpọ̀ ní pólì láyé ìgbà yẹn ìbọn ni àwọn ọjọ́ náà gone are the days. Tòní mo fẹ́ pè Sani Adéwọlé báyìí kó bá wa dá sétò yìí ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ojú tẹ́ fi ń wò wá ọmọ ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di àwa la máa wá ẹ̀yin la máa bá ẹ kú àbọ̀ sórí ètò Sani Adé ẹ bá wa dá sọ́rọ̀ yìí. Ẹ jẹ́ bẹsẹ̀ rájò ẹ bá àjò sísàn ní lọ́rùn Joseph Sule I can see you ẹ kú àbọ̀ sórí ètò Joseph Sule bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ tẹ share button yes Ọládẹ̀dé orí òkè mo tún rí yín o ẹ káàbọ̀ ẹ ṣé.
ètò tí mi ò rí tí mi ò dárúkọ yín ẹ má má bínú sí mi ẹ̀yin ẹ sọ fún mi pé ti wà lórí ètò máa recognize yín mo ní ojú òpó ti ṣí sílẹ̀ Bísọ́lá ọmọ Làbákẹ́ àkàsílù ẹ káàbọ̀ sórí ètò gèlè kọjá be careful ó sikẹ́sikẹ́ ẹ kú ẹ̀bọ̀ Sani Adére ó yá ijó. Sani Adé ló kàlù sí wa nídìí lórí ètò lọ́jọ́ òní a ní ìtàn kékeré tá a fẹ́ sọ fún wa mò ń bọ̀ mo tí ì dé. ó ṣẹlẹ̀ kẹjọ ẹ mọ̀ bí mi ni pé bó mo ti gbọ́ àwọn ọ̀rẹ́ méjì kan wà ọ̀rẹ́ méjì ni láti kékeré láti jọ ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ wọn bẹ̀rẹ̀ láti gbọ́n tí wà bí ọmọ ọdún mẹ́ta wọ́n jọ ń gbàdúgbò kan náà ni. tí ọ̀rẹ́ wọn ṣe dé wọ́n jọ ń jẹun ní abọ́ kan náà ni tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ wọ́n á ṣeré lọ́dẹ ara wọn inú ilé tó wá jọ bára wọn wọ́n á jọ jẹun ni wọ́n á tún rìn lọ sílé àwọn kejì wọ́n á tún jẹun bẹ́ẹ̀ gbogbo aládùúgbò ló mọ̀ wọ́n jọ máa ń rìn pọ̀ wọ́n ní inú níjó wà kódà tó o bá lè jó níbi tó wà wọ́n ṣáà máa fi inú ẹjọ́ lórí ètò lónìí pẹ́pẹ́ yẹ ó pọ̀mọ́. èmi kọ́ yìí ẹ̀yin kọ́ yìí àwọn ọ̀rẹ́ méjì yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà wọ́n ń láàkì ara wọn wọ́n ń láàkì ara wọn tí ò dáa tí ò dáa.
ń jó àwọn pìrìsẹ́ńtà máa jó ayé àtijọ́ torí pé asọ̀rọ̀mọ́gbèsì ni ẹ̀rí wọn lórí tẹlifíṣàn lẹ́ẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ń jó wọn a máa jó. Sórí ètò Ọlájùmọ̀kẹ́ Ọlábíyì ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ẹ̀kújọ́ mẹ́ta Ọmọ́túndé Bashir ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá wa share ẹ̀ fáwọn èèyàn yín ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ Sàní Adé ló ń bọ́ lọ́wọ́ yes Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà tá a kalẹ̀ sí Baltimore ní Maryland gbé sókè. tèmi wọ́n tún ti wọlé Ọlájùmọ̀kẹ́ Ọlábíyì ẹ kú àbọ̀ sórí ètò Ọmọ́túndé Bashir ẹ káàbọ̀ sórí ètò Àkámọ́ Ẹkùn Àkámọ́ Olúwatósìn báwo ni ẹ kú àbọ̀ sórí ètò Esther Olúbíyì mọ́ọ́mà ìyá wa ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣáàfíà ni ẹ káàbọ̀. Pásítọ̀ Peter Ayọ̀délé Jésù lọ́ba àwọn ti Bomos ẹ káàbọ̀ ẹ wá fún wa lẹ́bùn Bomos ká fáwọn èèyàn wa lórí ètò Blessing Lebo Ochioma ẹ kú àbọ̀ sórí ètò orí gbogbo yín Ruth Ọláìdé àtúntìrí lórí screen kejì ẹ bọ̀ mọ̀ kú àbọ̀ Sàní ó yá. Àwọn ọ̀rẹ́ méjì yìí látọmọ ọdún mẹ́ta náà ti ń ṣọ̀rẹ́ ilé wọn ò jìnnà síra wọn o ẹgbẹ́ ilé náà ti ń bára wọn pàdé wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà tí wọ́n bá lọ sílé eléyìí lónìí wọ́n á lọ jẹun wọ́n á lọ sílé kejì lọ́la wọ́n á lọ jẹun wọ́n á síra wọn wọ́n á tún síra wọn délé wọ́n á tún síra wọn padà ẹ̀ ṣáàmọ̀ tọ́rẹ̀ bá ti fẹ́ràn ara wọn bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà mọ́mí wa Esther Olúbíyì ẹ ṣeun màmá nìyẹn ẹ pẹ̀lẹ́ ṣọwọ́ ń yá ìyá nọ́ọ̀sì ìyá rẹ̀ ẹ kú àbọ̀ yes ojú òpó wa ti ṣí sílẹ̀ o ẹ lè pè wá wọlé lórí 443-410-2427 ẹ lè dá sétò. Sàní Adé ẹ jẹ́ ká parákùnrin wọlé Kiss Daniel ẹjọ́ bá a dá sórí ètò Kiss Daniel Adé
ẹ wọnú sí ti rúùmù kẹ́ ẹ lọ́ máa lo nǹkan sáyà á pè yín bò bá yá ó yá wọlé Kiss Daniel. mo ní lórí ètò lónìí à ń ṣèrántí màmá wa grandma tèmi màmá Rebecca Ajayi Àlùkò ọba odò ìyá Ìpótì gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé à ń ṣèrántí ìyá wa ni o wọ́n fàyè sílẹ̀ 53 years ago wojú mo ní àwọn ọ̀rẹ́ méjì yìí wọ́n ti wá ń dàgbà wọ́n ti ń lọ bí ọmọ ọdún 22 àwọn méjèèjì bẹ̀rẹ̀ iṣẹ́ ìkan bẹ̀rẹ̀ iṣẹ́ awakọ̀ Daddy Àlùkò wọ́n ní ká kí Mrs. Esther Jẹ́gẹ́dẹ́ àwọn ò rí wọn bí mọ́mí wa Esther Jẹ́gẹ́dẹ́ ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò láti Iléṣà náà ti ń wò wá ara àwọn ọmọ mọ̀mọ́ náà nìyẹn o àwọn aráalé mọ̀mọ́ ẹ ṣé gan ni o God bless you Mrs. Esther Jẹ́gẹ́dẹ́ láti Iléṣà ẹ káàbọ̀ sórí ètò God bless you. ẹjọ́ àwọn tó bá ń wò wá láwọn àwòrán tí dárúkọ wọn ẹjọ́ ẹ bọ́ bá forúkọ wọn ránṣẹ́ I fẹ́ appreciate everybody tó bá ń join wa. tí n bá ti gba lẹ́nu Kiss Daniel wọ́n sáré kàbàkàbà kànga ló sọ bẹ́ẹ̀ ó ní wọ́n sáré kàbàkàbà wọ́n sáré kàbàkàbà ó fi jọ̀dá green let's go there. That great conga ready album. My father we why you want to go. Who do this big na lelo. ó tó di pé àwọn Ọlámídé wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ wọ́n kán tó máa mọ Davido kán tó máa mọ Wizkid Kangare àti Da Green ẹ gbọ́ wọ́n ní kàbàkàbà. Ẹ máa ṣàyà bí ẹni bóyá náà rẹ̀ sí sẹ́yìn ọlọ́pàá ó lè mú wa ládùúgbò wa tó pé máa ṣàyà bí ẹni wọ́n ṣẹ́yìn bí ẹni wọ́n tún kàbàkàbà wọ́n ṣẹ́yìn bí ẹni wọ́n ṣàyà bí ẹni wọ́n ṣàyà kàbàkàbà. ṣe ń gbádùn kànga lèmi náà ń gbádùn ẹ̀ kànga Adéwálé Ọlọ́lá ẹ káàbọ̀ láti UK ṣàlàáfíà ni
ọkọ̀ olúwa fún mi lówó bó o lára ṣẹ́nu tí ń gbáta tẹlifóònù ṣiṣẹ́ ẹni pè wá wọlé. Fèyí Ṣayọ̀ awo ti pé látòṣogbo ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. Fèyí Ṣayọ̀ awo ti pẹ́ àbí awo ti pé látòṣogbo ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò. The most blessed Yétúndé Òní ẹ kú àbọ̀. Fèyí Ṣayọ̀ awo ti pẹ́ látòṣogbo ẹ kú àbọ̀ sórí ètò. Yétúndé Òní àyà Sunday Òní ẹ̀jẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò. Àyà Sunday ẹ̀jẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà Amẹ́ríkà báyìí ló wà àkúkú mọ̀ bọ́kọ́ ṣe ń lọ níyàwó ń lọ. Àjàlá travel all over the world ẹ ṣàkú àbọ̀ sórí ètò. Yes, God win in everything we do. God win. Olúwaṣẹ́gun bámidá sọ́dọ̀ yìí kó lè dé. Kí ni mo sọ? Mo ní Canada ní Yétúndé wà. Ọ̀pọ̀ ẹ̀yà Ìlọrin àjà níjàrún ni. Ìyàwó wà ní Canada ó tún bẹ́ẹ̀ fòdé. Àmọ̀ bóyá ó níyẹn lápá ni. God win yẹn rèé. I don't change my name to God. I no more, I don't buy more to God. They say my market no go say God. And then me say I no go blue. As I was talking dey go jàre bóyá sọ̀rọ̀ lọ. Àwọn ọ̀rẹ́ méjì bẹ̀rẹ̀ sí ní dàgbà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ìkan lọ kọ́ṣẹ́ mọ́tò. Ó ń wa mọ́tò. Owó bẹ̀rẹ̀ sí ní wọlé. Pásítọ̀ Adépọ̀jù Babalọ́lá láti Ìbàdàn ẹ kú àbọ̀ sórí ètò. Ètò tá à ń ṣe lọ́wọ́ òun ni ṣọ́wọ́ ń yá. Àwa ń dedicate special program yìí fún grandma mi màmá Rebecca Ajayi Aluko ọba odò ìyá Ìkòtì yes àwọn là ń dedicate program òní fún o bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa bá a kọ rest in peace grandma. Mo tún wá sọ ìtàn kan lọ mo láwọn ọ̀rẹ́ méjì láti kékeré wọn náà ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ Babafẹ́mi Oyèláyẹ ẹ kú àbọ̀ sórí ètò. Òyìnbó olórin ẹ kú àbọ̀ sórí ètò. Ojú òpó wa ti ṣí sílẹ̀ o ẹ lè pè wá tí ẹ bá lọ́rọ̀ tẹ́lẹ̀ bá wa sọ. Lágbájá bá ń gbà lẹ́nu arákùnrin ó yá.
lágbájá tó gbà lẹ́nu arákùnrin ó ní no do gragra for me. You better mind yourself, oh, mind yourself, oh boy. Àwọn ọ̀rẹ́ méjì dàgbà ìkan lọ kọ́ṣẹ́ bó ṣe ń wa mọ́tò ìkejì lọ ṣiṣẹ́ àgbẹ̀. Arákùnrin tó ṣiṣẹ́ àgbẹ̀ yìí àwọn òyìnbó kan wá sílùú wọn wọ́n bá mú èso kan wá pé tó bá ti gbé èso yìí bó bá ṣe ń yọ máńgò ló máa yọ obì ló máa yọ kòkó ló máa yọ gírúbà gbogbo èso nèso kan yìí máa yọ àwọn ITA ní ITA. You dey shout, I dey spell, you dey spray, spray am out anyhow. This way that's not here. Lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ òun ló ń bọ́ lọ́wọ́ n ò ní kúrò lórí rẹ tó bá kélé ìtàn yóò tún kájújọ pàdé ara wọn gbà rẹ̀ pàdé mi nísàlẹ̀ lẹ́yìn eléyìí. Just the Nescafe from anyhow. You dey jump up and down like Jangova. I dey try make I no vex, make we not fight in boat. But if you try me, I na vex your mama no go know you again. Adéwálé Ọlọ́lá ló dún gragra fún mi. Má dún gragra sí mi. Nígbà tí wọ́n mú èso yìí dé, èso yìí wọ́n gbìn ó bẹ̀rẹ̀ sí ní wù díẹ̀díẹ̀. Èmi kọ́ yìí, ẹ̀yin kọ́ yìí. Àwọn ẹran ojoojúmọ́ náà máa ń lọ sí di èso yìí. Tárákùnrin kò ń gàn lójú oorun. Ojoojúmọ́ ló lọ ń ṣọ́ èso yìí pé káwọn ẹran kan máa lọ jẹ. Ọ̀rẹ́ rẹ̀ tó ń wa mọ́tò ó bá ní ọ̀rẹ́ mi mo ní àwọn táyà kan tó bá ti gbé sí báyìí wọ́n fi bò ó bá fún láwọn táyà bíi 6 wọ́n tó èso yẹn wá bẹ̀rẹ̀ sí ní dàgbà àwọn ẹran ò lè wọnú táyà yìí èso yẹn bẹ̀rẹ̀ sí ní dàgbà ó bẹ̀rẹ̀ sí ní dàgbà èso bẹ̀rẹ̀ sí ní dàgbà ó tóbi ó ga. I can see you. Thank you for joining us. Azeez Agbájé ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yálètò tó ń lọ lọ́wọ́ l'Amẹ́ríkà ń bí ní Maryland táwa wà o aago 2 ó kọjá ìṣẹ́jú 14 ẹ̀yin ti Houston Texas aago 1 kọjá ìṣẹ́jú 14 ni ẹ̀yin ará Nàìjíríà aago 8 ó kọjá ìṣẹ́jú 14 Táyé Ọlọ́lá Wálé Ọlọ́lá àwọn tó wà ní UK aago 7 ti ń kọjá ìṣẹ́jú 14 tó bá ti dínú oṣù yìí náà máa yí owó aago padà l'Amẹ́ríkà o tó máa jẹ́ wákàtí 5 sí Nàìjíríà yẹn pè ní life saving day yes àtàwọn sẹ́yìn ó jayé ọ̀rẹ́ yìí wá fún ọ̀rẹ́ rẹ̀ ó fún láwọn táyà yìí wọ́n fi bo èso yìí èso bẹ̀rẹ̀ sí ní ga ó ga igi bẹ̀rẹ̀ sí ní ga igi dókè ìwọ kọ́ yìí èmi kọ́ yìí igi bẹ̀rẹ̀ sí ní so ló so méjì ló so méjì ló so mẹ́ta ó so mángò ó so guava Wálé Ọlọ́lá wò wọ́. Wálé Ọlọ́lá mind yourself don't do gragra for me. Pàdé mi nísàlẹ̀ jọ.
ó kọjá bẹ́ẹ̀ pàdé mi nísàlẹ̀ kókó mi lólélẹ́yìí pẹ̀lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́ bí Sádé Ológúndé fúnra rẹ̀. Bọ̀dá Àgbàyà Adéwálé Ọlọ́lá máa bọ̀ kó wá wo amen. Ṣọlá ẹ mà káàbọ̀ sórí ètò ẹni bomi ìṣọwọ́ bóúnjẹ ẹ kú àbọ̀ sórí ètò. Mo ní igi bẹ̀rẹ̀ sí ní so méní ló so méjì ló so gogún ló so gbọ̀ngbọ̀n bó ṣe ń so mọ́ngò ló so guava ló so bẹ́pẹ ló so gbogbo ẹ̀ ló so kòkó kò sí nǹkan tí o fẹ́ mọ so tán arákùnrin tó lówó láàrin ìlú ọ̀rẹ́ ní pani ọ̀rẹ́ ní lani. Àgíríkì ni àwọn àìtí náà fún nígi yẹn ó so mángòrò ó so gúrọ́fà ó so kòkó ó so ẹyìn ó so bẹ́pẹ ó so àwùsá gbogbo èso ló bẹ̀rẹ̀ sí ní so arákùnrin ló bá bẹ̀rẹ̀ sí ní dolówó láàrin ìlú ibi nínú ọ̀rẹ́ rẹ̀ ò ti wá dùn ó wò pé mọ́tò tẹ́mi ń wà owó dìlíbà láti mángẹ́ẹ̀tì eléyìí ojoojúmọ́ ló mẹ́kì owó ọjọ́ tí ò bá ta ọ̀gẹ̀dẹ̀ yóò ta gbọ́n tí ò bá ta gbọ́n yóò ta banana tí ò bá ta banana yóò ta coconut the same thing náà ni torí Wálé Ọlọ́lá ni o torí wọn pé kò gbé èbó tí ò bá ta kòkó yóò tẹ̀yìn bí ò tẹ̀yìn yóò ta wùsá inú bí ọ̀rẹ́ yìí pé òwú wọ̀ ìlara wọ̀ ló bá lọ bọ́ọ̀rẹ́ rẹ̀ lọ́sàn ọjọ́ yìí ló ní dákun ọ̀rẹ́ mi àwọn táyà tí ń bẹ lọ́rùn igi yìí mo fẹ́ lò ó ẹ̀yin náà ṣe lọ́rẹ́ rẹ̀ ṣe ó ní àwọn táyà yẹn ti gbó ṣé mo lóye fún mi táyà tó ti fún mi láti bí ọdún 7 sẹ́yìn ó ní mo fẹ́ lò ní ó ní wọn ò sì fẹ́ kán làwọn ẹ̀kọ́ bá mi yọ wọ́n lọ́rùn igi tó ti dàgbà tó ti yọ ẹ̀ka tó ti yewé ayé mọ̀ níkà o àròyé majesty ọmọbọ̀dé ọmọ ọlọ́run ẹ kú àbọ̀ sórí ètò. Get on down.
àdúgbò sí ọ̀rẹ́ rẹ̀ pé ẹ bá mi bẹ́ẹ̀ dákun ọ̀rẹ́ takú o onírárá òun ló fẹ́ gba táyà òun òkè owó wà jẹ́ ara táyà míì fún ọ onírárá táyà ilé gan-an lòún fẹ́ torí nǹkan tó máa ṣe lára mọ́tò òun ló yàtọ̀ tí ò bá ṣe ti táyà yìí ni igi yóò ní yé Ebenezer Obey bá ń gbó sókè lágbájá lọ sí mẹ̀dọ̀nà. ẹ ṣe Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run mo ní kí n rán yín létí pé lórí ètò yìí a dedicate ẹ̀ fún grandma mi fún màmá wa màmá Rebecca Ajayi Àlùkò ọba odò ìyá Ìkòtì nínú Iléṣà ó ti pé 53 years báyìí tí màmá ti kú à ń yí ẹ̀yìn màmá padà ní à ń ṣe ìrántí wọn ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ ọ̀rẹ́ ibẹ̀ ọba sí ó bẹ àwọn ìjòyè ó bẹ gbé èèyàn sí bàbá ọlọ́jọ́ bí àná ẹ mọ̀mọ́ káàbọ̀ tó yẹ ajagun bàbá olórin ẹ kú àbọ̀ sórí ètò ẹ̀ṣẹ̀ ń jẹ́ ìwà ni happy birthday sir àgbáyé akalẹ́ o ẹ kú àbọ̀ sórí ètò dádì wa tó yẹ ajagun ẹ máa jọ ìwà láago kan lọ́nà ok ẹ máa jọ ìwà tó wáyé di aago méje ní Nàìjíríà lórí Facebook ẹ máa jọ ìwà a máa jẹ́ àwọn orin yín sí yes ẹ ṣé gan ni God bless you sir. Ebenezer Obey ló ń bọ́ lọ́wọ́ Ebenezer Obey ló ń bọ́ lọ́wọ́ mo wá ní ọ̀rẹ́ yìí ó ní dandan wọ́n gbọ́dọ̀ yọ táyà tó wà lọ́rùn igi yìí òun ò dẹ̀ fẹ́ kán rẹ́ táyà yẹn ẹ rántí pé igi ti dàgbà ó ti sanra ó ti ní ẹ̀ka lóríṣiríṣi ó kọjá bẹ́ẹ̀ ọ̀làdùn ní ọ̀làyọmí awólùsì ìyàwó èkìtì ẹ káàbọ̀ sórí ètò. ìwà ìtara pẹ̀lú dúrúbí ni òun lọ̀rẹ́ yìí ṣe nígbà tó rí pé igi owó so níwájú ilé ọ̀rẹ́ òun ó ní dandan wọ́n gbúdọ̀ gégi ni ó lóun fẹ́ táyà òun wọ́n bẹ́ẹ̀ tì ọba bẹ́ẹ̀ àwọn ọ̀tọ̀kùn ìlú bẹ́ẹ̀ wọ́n ní àwọn ò fún lówó mi àwọn ò rọkọ̀ fún àwọn ò kọ́lé fún onírọ́ ẹ̀dẹ̀ rántí pé àwọn ọ̀rẹ́ méjèèjì láti kékeré ọjọ́ ṣọ̀rẹ́ bọ̀ ó ní àfi tán bá gégi yó. ọmọ akíntì mẹ́yìn túnbọ̀ ẹ mà káàbọ̀ sórí ètò ọmọ àyàn ọmọ onílù bóò ni ẹ kú àbọ̀ sórí ètò Dàdàgbọ́lá rédíò TV náà lẹ́wà o ṣọwọ́ yẹ́lẹ́tò tó ń lọ lọ́wọ́ ẹ máa join wa láago kan l'Amẹ́ríkà ń bí lórí Facebook aago 6
ní UK aago 7 ní Nàìjíríà ẹ máa jẹ́ ìwà fún ètò yìí Monday to Friday Súnbọ̀ Akítì ọmọ àyàn àlùlà ẹ káàbọ̀ sórí ètò. ẹni tó lágbà kan sọ wọ́n làgẹ̀ mẹ́rin tó lùkọ́ máa jẹ́ tiwọn. wọ́n yí dóbo rí wọn tapà sókè. wọ́n yí dóbo rí wọn tapà sókè. wọ́n ṣàmú kínní wọ́n gégi ẹ ṣe hà èmi náà mọ̀ ṣe hà o ọmọ níyì Òkúnlọ́lá ọ̀rẹ́ mi láti Polytechnic High School àwo baba ló ń ta ẹ mọ̀ káàbọ̀ sórí ètò family nǹkan ṣọwọ́ ń yá ẹkùnrin ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa share ẹ̀ fún àwọn èèyàn yín kẹjẹ́ kan máa rí ẹ máa tẹ share button ẹ jẹ́ kan rí ẹ ṣé. ojú òpó wa wà ní ṣíṣí sílẹ̀ o tẹ́ ẹ bá wa sọ̀rọ̀ 443 410 2427 443 410 2427 nọ́mbà tẹ́ pè sí nìyẹn tẹ́ ẹ fẹ́ pè wọlé. ọmọ ẹ̀dá ọmọ ádámọ̀ ọ̀rẹ́ yìí ó mọ̀ ní kánké igi ọ̀rẹ́ òun yìí wọ́n gégi owó báyìí gégi tán ọ̀rẹ́ yóò bẹ̀rẹ̀ sí lówó mọ́ ẹni tó gba táyà kó fẹ́ kó sára mọ́tò ó mọ̀ lọ da táyà sẹ́yìn ilé rẹ̀ ni èèyàn àbìdí yàn ọ̀rẹ́ dàbí ó wá bínú ẹni abínibí gan dání wọ́n sì ní ọ̀rẹ́ ní ńlá ni ọ̀rẹ́ ní pa ni irú ọ̀rẹ́ wo lọ̀rẹ́ tiẹ̀ mo dúpẹ́ ọlá Bọ́lárìn àbẹ ẹ káàbọ̀ sórí ètò tí ń lọ bí kùnkùndùn lẹ wọlé miss náà ẹ lè play back lórí Facebook yẹn ẹ dẹ̀ lè padà lọ sórí YouTube ẹ máa bá wa ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ gbọ́ lórí rédíò application wa ẹ káàbọ̀. Ayọ̀fẹ́ràn Ọmọlọ́lá Sàrùmí mi o Sàrùmí di kàkà di kúkú bẹ́ẹ̀ ló ń di kàkà lọ́gùn. Sàrùmí dé eégún ní ìgbẹ́jẹ́ Sàrùmí dé odilérò ní tèmi o Chairman Ali Salam púpọ̀ kan. ẹ ṣe alàgbà Súnbọ̀ Akítì ẹ ṣeun mo rí pé ẹ ti ṣe ó ṣe àdọ́dọ̀ èmi gan ẹ ṣe God bless you ẹ̀yin èèyàn wa ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ti ń wọlé stay bẹ́ẹ̀ bá ti ń wọlé ètò ẹ máa bá wa ṣe rẹ̀ yes kẹ́jẹ́ káwọn èèyàn rí ohun tó ṣẹlẹ̀ ẹ ṣe. mo ní wọ́n bá gé igi yìí o ọ̀rẹ́ yóò bá lówó mọ́ igi owó wọ́n gé igi owó tèmi àti tiẹ̀ ọ̀tá ò ní gé o ẹ ṣàmì àdúrà igi owó wa ọ̀tá ò ní gé. ẹ jẹ́ pé Gbẹ́ngà Adébóyè kó bá wa dá sọ̀rọ̀ yìí ná. Mọ̀túndé náà ló ń bí ìṣe èmi àbẹ̀fẹ́ ọ̀kín ọmọ lójú Olódùmarè o. nínú òfin nínú ọ̀la àtọmọ pàǹdọ̀rọ̀ dàgbà nínú pákápáká táwọn gbé yọrí ibi tẹ́lẹ̀dùn àló ń mú wa lọ amọ̀mọ́nà ibẹ̀ pọ̀n o. ọ̀tá tó bá lóun ó ṣe alórí Olódùmarè ní ń bá bínú òkúta ìdìgbòrò ló fẹ́ forí sọ̀hún bí àsọtẹ́lẹ̀ mi jọ́wọ́ níyìn tó ráwa ṣẹ̀tọ́ bá kò ní àti ìmẹ́yẹ. ẹ̀mú Amẹ́ríkà tèmi Ọlọ́run jẹ́ òun mí ògo ni forúkọ rẹ̀ o. iyì ń bẹ lọ́hùn ẹgbà ń bẹ ń bẹ Ọlọ́run jáwọ́ gbẹgba iyì lágbà. wọ́n lè mẹ́rọ ní ìmẹ́lù ẹ̀. àjẹyó àjẹranko ń bẹ lọ́hùn ibi sì ń bẹ ń bẹ ọ̀pàpà ńlá oúnjẹ làwa jẹ Ọlọ́run ò já jẹbi. Gbẹ́ngà Adébóyè ọba sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́lọ́hún fọ̀rùn kẹ bọ̀bá ìlọ́rọ̀ lẹ́nu. àníbidé sí lolúwa sì mi àbẹ̀fẹ́ ń òfó múlẹ̀sì kalẹ̀ ńbẹ̀ image maker ńbẹ lọ́hùn image breaker ńbẹ tí ìfànánú bá ń tó dùn jẹ́ kó wa wọ́n gbìyànjú àmọ́ láìsùkú láìsí làálàá image maker ló borí ní nkí àti a image breaker òrókọ tí a ṣe lọ́sẹ̀ wọn ò rógo tiwa bàjẹ́ wọn ò ríràwọ̀ tàwa fọ́ọ̀kàn ó ṣe Ọlọ́run
lábùtúkà inú omi gbóná lọ́ba mi ìlú àṣẹmí Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ tó ń jẹ fún wọn tán kókó àmàlà ní jẹ́ bẹ́ẹ̀. Florence Fadípẹ̀ pẹ̀lú ìdààmú mama Blessing mama Ọlánìkẹ́ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ mórí yín o I can see you ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ ẹ bá wa ṣẹ́ ẹ̀ báwọn èèyàn yín bẹ́ẹ̀ bá ṣe ń wọlé Gbénga Adébóyè ló ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́. mójú títà wáyé ọmọ ọlọ́ta ìlèbí ọmọ olókun àkágbọ́n ọmọ àgbọ̀nyìn ǹjẹ́ ò níyìn ó gbàgbé pé oore ń bẹ nínú ibi tí pọ̀ nínú oore ó gbàgbé pé ń ó dínà mọ́ lágbájá níbi ọwọ́ rẹ bá gùn mọ́ nípa gbépin ó fi kánú pètè ẹ̀rín àwọ́ọ̀dù mọ́kà tó fi gbà ń tèmi. International Outstanding African Comedian and Classical Musician. bí nǹkan tí Gbénga Adébóyè sọ lọ ńgbà tọ́rẹ̀ yìí ó gé igi owó ọ̀rẹ́ rẹ̀ òun bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mọ́tò ẹ̀ lọ ọ̀rẹ́ rẹ̀ ò lówó mọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dá aṣọ jọ fọ́ọ̀rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lóúnjẹ ẹ̀ tó ti lówó tẹ́lẹ̀ àpadà sí ibú kò ní bá wa o ọ̀rẹ́ tí ń gbóni ṣubú kò ní jẹ́ ọ̀rẹ́ wa o kò ní yà sọ́dọ̀ wa ó wá dijọ́ kan ọ̀rẹ́ ìwà rántí pé ìgbà tí ọmọ ọ̀rẹ́ òun wà kékeré tó fẹ́ dákú tó dákú tán òun ní gbẹ́kúdè kan táwọn fún wọ́n ní àkọ́dá oró kò mọ̀ dàbí ọ̀dágbẹ̀yìn òyìnbó sọ̀rọ̀ ó pòwe ó ní he who laugh last laughs better ọ̀gá kábíyèsí àtúwọ́mú. kán máa wá fi lù mí káàkiri káwọn òyìnbó táwọn pọ́nlé ọmọ wa pọ́n ìmí náà lé bá ń sílẹ̀kùn ọkọ̀ bá ń nu bàtà bá. Gbénga Adébóyè dákun já pèsè níwọlé lásìkò mọ́. mo ní ọ̀rẹ́ tó dolòṣì yìí tí ò lówó lọ́wọ́ mọ́ tọ́rẹ́ rẹ̀ ti kó bá ó wá rántí pé ìgbà tí ọ̀rẹ́ òun àbíkú ni gbogbo ọmọ tó máa ń bí eléyìí tó wá bí gbẹ̀yìn òun ló ń lọ fún ní gbẹ́kúdè kan gbẹ́kúdè yìí irin náà tẹ̀ fi ṣe irin ẹ mọ àwọn gbẹ́kúdè onírin ìlẹ̀kẹ̀ onírin mi ò kóró ẹ̀ rí òun ló fún ọmọ yìí nígbà tó wà kékeré wọ́n gbé sí lọ́rùn òun ló jẹ́ kọ́mọ yẹn kú ó wá tó àsìkò tọ́mọ ẹ fẹ́ lọ sílé ọkọ bó ṣe wá lọ bọ́ọ̀rọ̀ rẹ̀ rèé ó lóun fẹ́ gbẹ́kúdè òun padà ó ní ọmọ rẹ̀ tó ń ṣẹ̀ ní ó bímọ òun fẹ́ fún ọlọ́run àdó ọṣẹ́ o let them say. ẹ̀yin kọ́ yìí èmi kọ́ yìí ọ̀rẹ́ ní ṣe bó o fún mi ni nígbà tó ọmọ ti wà kékeré láti gbé wọn mọ́ lọ́rùn kò ṣeé yọ ọmọ lórí rẹ̀ àfi tá a bá máa gé onírọ́ o ẹ bá mú nǹkan mi gbogbo àwọn tó bẹ́ẹ̀ lọ́tà tó bẹ́ẹ̀ o bàbá ọmọ níjọ́sí gbogbo wọn lọ̀rẹ́ wa lọ sọ fún pé mo fẹ́ gba gbẹ́kúdè tí ń bẹ lọ́rùn ọmọ rẹ o lòun náà wá bẹ́ẹ̀ ráwọn èèyàn pé kí wọ́n máa bá bẹ̀bẹ̀ yẹn lẹ́nu òun ní gbọ́ ó láfi tán bá gé orí ọmọ yẹn ó láfi tán bá gé ọmọ yẹn lórí pé òun fẹ́ gba gbẹ́kúdè òun padà tó bá ṣèwọ lọ̀rẹ́ ẹ̀ nì tí wọ́n gégi ọrọ̀ ajé rẹ tó wá rántí pé ọ̀rẹ́ rẹ ọmọ kan ṣo tó ní ó fẹ́ ṣègbéyàwó ìwọlé rẹ̀ fún gbẹ́kúdè kí ló ṣe ẹ máa ronú sí ẹ jẹ́ ń gbọ́ pẹ́nátì wọ tróyìn. ọmọ ìyá tí ń jà wọ́n ti gbá pẹ́nátì lọ tróyìn.
wọ lọ̀rẹ́ láti wọ́gi ọrọ̀ ajé rẹ tó o wá fẹ́ gbàgbé kúdè lọ́rùn ọmọ ọ̀rẹ́ rẹ kí ló máa ṣe? ẹ lè táìpù ẹ̀ sójú screen kẹ́ ẹ jẹ́ ká mọ̀ tàbí kẹ́ ẹ pè wá wọlé lórí 443-410-2427 ẹ pè wá wọlé ẹ jẹ́ ká mọ̀ opinion yín tó bá ṣe pé wọn lọ̀rẹ́ yẹn Adéwálé tó bá ṣe wọ́n ní kọ́ orí that friend will disappear lọ síbo pẹ̀lú ọmọ tó fẹ́ má rí kò lè disappear òfin ayé àtijọ́ nìyẹn kíyèsí ẹ jẹ́ ká mọ̀ opinion yín tó bá ṣe pé wọn lọ̀rẹ́ ni tó ti sọ ẹ́ dẹni arúnlẹ̀ tó bẹ̀rẹ̀ sí tọrọ oúnjẹ jẹ tó ipá ọ̀rẹ́ ló ṣe é ọ̀rẹ́ yìí náà ló wá rántí pé ìwọ ló jẹ́ kọ́mọ ẹ kú ó wá fẹ́ gbàgbé kúdè ẹ lọ́wọ́ ẹ̀ àwọn ayé wa ń bẹ̀ ẹ́ kí ló bá ṣe wàá ṣe bí eléyìí Jésù sọ ni pé tó wá ti gbẹ́ létí ọ̀tún kọ́ tòsì sí tó bá fa ṣáàtì ẹ fún kílòtì fún wọn. Bágbénjó Comfort Ọpẹ́yẹmí ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àdìpẹ́mọ̀ roundup tèmi ń kọ́ tọ̀lá ń kọ́ ọ̀túnla ẹ̀wẹ̀ àwa la nílùú àtórí ẹ máa yọ̀rọ̀. Keep your money. Mo ní tó bá ṣe pé wọn lọ̀rẹ́ yẹn kí ó ṣe wà ní kánkẹ́ orí ọmọ yẹn ni àdúrà fi dì í. Bá ṣe bẹ́ẹ̀ tó pé wọ́n ra mọ́tò fún wọ́n ṣe gbogbo fún tó nírọ̀ àti tó máa gégi yìí wọ́n sì wá gégi ọ̀rẹ́ rẹ̀ di tálíkà padà. Tó bá ṣe ìwọ lọ̀rẹ́ yìí kí ló máa ṣe? Ẹ jẹ́ gbọ́ opinion yín ẹ táìpù ẹ̀ sójú screen tàbí kẹ́ ẹ kò wá wọlé lórí 443-410-2427. Bágbénjó Comfort Ọpẹ́yẹmí mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Some people want to pull me down, I still they want die. Don't be say them say, no they tell like say you don't know. Don't be say them say, my brother. Oh yeah, don't fool me, I'm well for all. Everyone is okay, I'm well for all. Oh that fool my leg, I'm well for all. Jack and Joe's okay. Brother, leave us down to talk. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wá lórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun adúpẹ́pẹ́ òkun. Gbogbo ẹ̀yin tí ẹ bá wa kí grandma wa rest in peace adúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin ọmọ grandma ẹ jẹ́ tún porúkọ yín lẹ́ẹ̀kan sí. Beatrice Ọláyẹmí Ẹ̀sán Ọmọlọ́lá Odùbíyì Pa Abraham Akin Aluko Pastor Rolo ní Odùbíyì Reverend Adé Ẹ̀sán Lady Evangelist Adéjọkẹ́ Òkèdòkun Lady Evangelist Tèmilọ́lá Adúrójà Táíwò Òní Ọlásùpọ̀ Àlùkò Samistayo Agboola ìyẹn èmi Samistayo Agboola Ọládépò Àlùkò Búkì Àlùkò Níkẹ́ Àlùkò Adéyẹmí Fọlákẹ́ Àlùkò Àjàkáyé Aṣíwájú Ìṣọ̀lá Wellington Àlùkò Olúfúnmiláyọ̀ Fẹ́mi Àìgbé Ọ̀yáwà Stephen Adéoyè Ọláoyè Adérẹ̀mí Anthony Fúnmi Benson Festus Ajíbọ́lá Táyélolú Èjìrẹ́ Tèmilọ́lá Adúrójà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa kí màmá wa o ẹ ṣé àdúpẹ́. The thing with my back, I don't do it over away. My sister will over away. If I start to talk, the thing with my back, I don't do it over away.
ṣe ń lọ sí òpin ètò mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìwà lórí ètò lónìí orúkọ ìpọ̀ ó kọjá bẹ́ẹ̀ ó kọjá be careful màá máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní kọ̀ọ̀kan adé mi ni ìyàwó wálé ọlọ́lá nìyẹn olúfúnmilówó ọkọ ẹ̀ ní ìṣe olúfúnmiláyọ̀ mọ́ olúfúnmilówó ni adé mi ni ẹ ṣé gan ni o Absalam Suliat ẹ ṣé Olúṣẹ́gun Adékọ́lá àdúpẹ́ Fọlákẹ́ Àlùkò Àjàkáyé ẹ ṣeun o Ayọ̀dèjì Emmanuel thank you Níyì Ògúnmọ́kùn àdúpẹ́ Fúnmiláyọ̀ Akímọ́láyan thank you very much Fádípẹ́ Ìbùkún ẹ ṣeun àdúpẹ́ Kingsley Obi Amadi ẹ ṣé Taofik Ọlábíwọ́n Bello ẹ ṣé gan ni o Eunice Jumi àdúpẹ́ Elizabeth Carey thank you very much Túndé Àyántẹ́mi ẹ ṣé gan ni Àyányẹmí ẹ ṣé Olúwaṣèyí Francisca àdúpẹ́ Àlùkò Abraham Akin ẹ ṣé Elizabeth Okoye àdúpẹ́ ẹ ṣé o Akínbọ̀hún Ọlánìkẹ́ ẹ ṣé Ayọ̀dèjì Emmanuel mo tún pè lẹ́ẹ̀kan sí Bídèmí Nancy Akínyẹ̀tẹ̀ ẹ màmá ṣeun àdúpẹ́ Qdot lélẹ́yìí Qdot alágbe ó bí mi ìbéèrè. Sáyọ̀ Adéṣiyàn ẹ máa ṣeun Bùnmí Àbẹ àdúpẹ́ àtọ́pádá Felix Fámúyídé àdúpẹ́ lọ́wọ́ yìí Ṣíjú Adé Abíọ́dún Olúwájánà ẹ màmá ṣeun Amaka Doris thank you very very plenty Tòkunbọ̀ Ọlọ́pàdé ẹ ṣé Ọ̀túnba Fẹ̀mọ́lá Kásítà 001 ẹ ṣé Ọládé Tadéjùmọ̀ ẹ ṣeun Adétòrò Ọpẹ́yẹmí Àpèkẹ́ àdúpẹ́ Ṣèyí Akíbínú ẹ ṣé àdúpẹ́ Yínká Kéjì Adébáyọ̀ ẹ màmá ṣeun gan Judian Jackson thank you very much Victor Akínyẹmí ẹ ṣé àdúpẹ́ Sodiq Taiwo ẹ ṣeun o Dinobu àdúpẹ́ Káyọ̀dé Ìyàndá ẹ ṣeun Tósìn Assistant àdúpẹ́ Olúṣẹ́gun Ògúnṣọlá ẹ ṣeun Adékọ́lá Òjẹ́dàpọ̀ àdúpẹ́ Adéwálé Moshood ẹ ṣeun Àtinúkẹ́ Tóníà Domingo àdúpẹ́ Ọládìkẹ́ Ọláyẹmí ẹ màmá ṣeun Ryan Sharif àdúpẹ́ Joseph Sule ẹ ṣé gan ni Ọládẹ̀ǹdé Oríòkè àdúpẹ́ Bísọ́lá Ọmọlàbákẹ́ ẹ ṣeun gan ni Ọládùmọ̀kẹ́ Ọlábíyí àdúpẹ́ o Ọmọdúndé Bashir ẹ ṣeun o Àkámọ́ Olúwatósìn àdúpẹ́ Esther Olúbíyí ẹ ṣeun Peter Ayọ̀délé Jésùlọ́ba àdúpẹ́ lọ́wọ́ yín Blessing Blebo Ochioma ẹ ṣeun Esther Jẹ́gẹ́dẹ́ ẹ ṣé àdúpẹ́ Adéwálé Ọlọ́lá ẹ màmá ṣeun Èyí Ṣayọ̀ Awótipẹ́ látòṣogbo àdúpẹ́ Yétúndé Òní láti Canada ẹ ṣeun Adépọ̀jù Babalọ́lá láti Ìbàdàn ẹ ṣé àdúpẹ́ Babáfẹ́mi Oyèlẹ́yẹ travelling on the call ẹ ṣé àdúpẹ́ Ọlásùnkànmí Àríyìnbí ẹ ṣeun o àríyìn ẹ káàbọ̀ sórí ètò àti rádọ̀pù náà ni ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú àbọ̀ welcome. Azeez Agbájé ẹ ṣeun Ṣọlá àdúpẹ́ Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run ẹ màmá ṣeun. Bàbá wa tó yà jagun ẹ ṣeun àdúpẹ́ Ọ̀làdùn ní Olúwayọ̀mí Awódùsì ẹ ṣeun Túnbọ̀ Akíntì ẹ ṣeun àdúpẹ́ Ọmọníyì Òkúnlọ́lá ẹ ṣeun Modúpẹ́ Ọlá Bọ́lárin Àbẹ ẹ ṣé àdúpẹ́ Florence Fádípẹ̀ ẹ ṣeun Fágbénjó Comfort Ọpẹ́yẹmí àdúpẹ́ gbogbo yín tí bá ti bojú wẹ̀yìn tí mo rí yín báyìí inú mi á dùn ara mi á yá gágá ẹ pàdé wa láago kan lọ́la ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Maryland ẹ pàdé wa láago kan lọ́la ẹ̀yin tẹ́ ẹ wà ní Houston Texas ẹ pàdé wa láago 12 ẹ̀yin tẹ́ ẹ wà ní UK ẹ pàdé wa ní agogo 5 agogo 6 ìrọ̀lẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà ní Nàìjíríà ẹ pàdé wa láago 7 àwa la máa wá o ẹ̀yin la máa bá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di lójoojúmọ́ ìrèrè ló máa bá yín
ẹ máa fi lọ́kàn o ọ̀rẹ́ tẹ́ máa ní tó máa mọ́wọ́ yín lọlẹ̀ ọlọ́run ní jẹ́ ẹni o ire ló máa bá yín orúkọ tèmi ní Dayọ̀ Agboola ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣé a máa pàdé tó bá dọ̀la láago kan ó dàbọ̀.